àwọn Otman nílùú Ìbàdàn ẹ sọ fún ẹ pé kí wọ́n rántí ọjọ́ àti sùn kí wọ́n rántí ọjọ́ kú. Gómìnà Ṣèyí Mákindé ààbò Ọlọ́run bá ní dájú lórí yín ẹ sọ fún àwọn Otman yín tẹ gbéṣẹ́ fún kí wọ́n rántí pé tá lọ bá lo ààbò a máa bọ̀ Yorùbá dẹ̀ ni tí wọ́n bá rán ní níṣẹ́ ẹrú àmọ́ fìtọ́mọ jẹ kádàtúrà ní ti Rose nítorí pé ó ń lọ gbẹ ẹ̀mí ọmọlàkejì rẹ̀ là káwọn tí máa yín ó sì dá dúró nítorí pé ó débi iná ó dẹ̀ tẹ́ bẹ́ẹ̀ ó ṣe déédéé kọ́ kọjá o wọ́n dẹ̀ wọlé inú ọkọ̀ àfìgbà tí ó gba bribe àwa rí ẹnì kankan tó sọ̀rọ̀ wọn dáadáa èmi gẹ́gẹ́ ló ṣe o tí mo dẹ̀ kápá àti gbẹ́sẹ̀ lé tọ́tù tí màá máa lọ tí ó sì kankan tí wọ́n ṣe àmọ́ Yorùbá níbí yẹn bá lóko níwọ̀nba èyí ọmọ protect oko ẹ̀ àgbà tí wọ́n mú wa dé ọ́fíìsì wọn tí wọ́n gba owó alhamdulilayi àmọ́ mo sọ fẹ́ni tó fẹ́ gbowó lọ́wọ́ mi náà ó lẹ́yìn ká lọ sanwó báńkì ni owó tá a san báńkì ń bẹ lápò wa báńkì dẹ̀ ń ṣiṣẹ́ ó lámọ́ àwọn ò ní ìdí ká sanwó báńkì àfi ká kó wá wọ́n dẹ̀ gbowó sí tẹ́ ẹran wọn rèé á dẹ̀ ń pariwo ìjọba à ń sọ wípé òkú ọ̀dà èyí táwọn dẹ́wọ̀ yìí sì sórí burúkú ni wọ́n ń ṣe yìí láàrin pé mo wà níbi àwọn tí wọ́n kó débẹ̀ tí wọ́n bá mi bẹ̀ wọ́n tẹ̀lé 6 sí 7 ṣé ẹ̀dẹ̀rẹ̀ pẹ́ẹ́lì láti bọ̀ tán dáadáa ebi ń pa gbogbo mẹ̀kúnnù ọ̀pọ̀lọpọ̀ òórùn jẹjẹ àti mu omi dọ̀rọ̀ ẹ̀yin kan wá jí Otman tẹ́ ẹ̀ ní wíẹ̀rí kankan lọ́wọ́ àwọn tí wọ́n lọ sáàfù gan àwọn ọlọ́pàá àwọn sọ́jà àwọn àmì àwọn mobà àwọn custom àwọn road safety wọ́n ń fi ọmọlúwàbí ṣe àwọn ọlọ́pàá ń fọmọlúwàbí ṣe tí wọ́n bá pàdé anybody lọ́dún road tí wọ́n rí pé eléyìí wá ọ̀rì whatever ẹni tó bá rí kó ṣe wọ́n á ní kó máa lọ a tún fi fídíò ẹni tára rẹ̀ ọ̀yá àwọn mo bí wọ́n léèrè bá mi bí wọ́n ṣówó yẹn ní èrò pa wọn fìlà ó máa kórí burúkú báyìí ni. mo sọ fún yín mo ní nàìbù sàmánì náà wà láìbù fìdẹ à ń pàwọn ìjọba òkè ọ̀dà síjọba àṣàlẹ̀ dà àwọn Otman tí ẹ kó síbàdàn yìí èyí tí kádàrá ọlọ́wọ́ yà ń wèrè ní ọ̀pọ̀ jù nù wọn torí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ kí wọ́n ya wèrè kéèyàn yé wọn ni wọ́n ń ṣe. Wallahi tallahi kéèyàn dẹ̀rí wa bá ṣe rí tá a dẹ̀ pọ́n náírà aṣọ tí bẹ̀ lọ́rùn ẹ̀ lé tá a pín pé agbè fúnjọba ni owó tí wọ́n gbà yìí ò ní ìtumọ̀ kankan sí wa but mo rọ gómìnà Ṣèyí Mákindé àwọn tẹ́ ẹ kó síta yìí àkọ́kọ́ wọ́n kọ́kọ́ fẹ́ fún ìlú Ìbàdàn ní súná burúkú wọ́n tún fẹ́ fún ìjọba yìí ní súná burúkú at least iṣẹ́ tẹ̀ ẹ̀rọ wọn ni wọ́n ń ṣe èlò ni wọ́n kó jíṣẹ́ fún ìjọba àwọn náà dẹ̀ ti gbàgbé pé àlìbẹ́ẹ̀tùmọ̀bù ní yìbìrìkì yàdúmù rìsọ́ọ̀sù ilé tá a bá fi tọ́mọ ìrì ní ògbó kan gbogbo ẹni tó bá gba owó èpè ọjà àdẹ́wò ló náà padà fira kẹ́yìn ẹnikẹ́ni tó bá gba owó èpè ọba ìjàfà tó bá gbowó èpè ó padà fira jọ àdẹ́wò ọba ìjọ ṣiṣẹ́ ìjọba tó bá gbowó èpè wá padà fira jọ àdẹ́wò ọba ìjọ ń sí ọwọ́ tó bá gbowó èpè ọjà àdẹ́wò ló fira ọba ìjẹ pásítọ̀ nítorí ọba ìjọ oníṣẹ̀ṣe anybody tó bá ti gbowó èpè yọ padà rajà àdẹ́wò àwọn Otman yìí owó èpè lọ́pọ̀ jù ní owó tí ń gbà o ọmọdé dẹ̀ búrò kó o bojú wẹ̀yìn
òòjọ́ kọ́ lolúwẹ́rẹ́ bínú ibi abádẹ̀ ti kọsẹ̀ ká ti ṣubú o. gbogbo àwọn tí jẹ́ agbófinró wa gan wà láìtàlẹ́ ọmọlúàbí pọ̀ nínú wọn ju ẹni tí ìsọmọlúàbí lọ wọ́n láìtàlẹ́. àwọn tí wọ́n bí tí ọmọlàkejì ti pọ̀ láàrin àwọn ọlọ́pàá wa láàrin àwọn sọ́jà láàrin àwọn àmì láàrin custom láàrin road safety tí wọ́n ń fọmọlúàbí ṣe kí ni tàwọn tí wọ́n gbà yìí àwọn tí wọ́n jẹ training ẹ̀wọ̀n wọ́n gbóná kò sí wàhálà ṣe bẹ́ẹ̀ máa padà fira jà gbóná náà ni. inú mi dùn pọ̀ náà rí tí mò ń rẹ́rìn-ín ṣèbọ̀ ó tó gbà lọ́wọ́ wa inú owó láti fún kó náà máa ronú tó wọ́n fi ṣe kódà máa ronú tó lọ́wọ́ padà gbàdánù lọ́wọ́. abáni inna lillahi ibada futanu taraku dunya wa afuli fitanu nasharu fiya falaman alima ana alaysat liyahi watana jalu alujata wa ta'asu sali ali ahmada fiya sufuna ola nípa kun àwọn tma ní Ìbàdàn alawo èyàn wa tó strong adede bi na ari kí ó tẹ blue kú wáhùn àwọn kí ó ṣe kọ́mí sáfù wa dẹ̀ tẹ break àwọn tí màá dẹ̀ mú ọkọ̀ mi wọ́n gba owó gbóná lẹ́gbẹ̀ẹ́ owó èpè ọjà àdánwò ní gbogbo yìí ò fi rà wàláì tàláì súnmọ́bí láìlẹ̀dí láìláì láwà bí kùdìrá ti láì tààlà owó tẹ́ gbọ́ ọjà àdánwò lẹ́ẹ̀fi rà. ẹyẹ máa padà wò nígbà náà bá ń tajà àdéhùn fún yín ẹ padà dé kiri wọ́n gbowó lọ́wọ́ èṣù ó ṣe mo sọ fún ó ní òun ràn mí lọ́wọ́ mo ní rárá wọ́n pọ̀ ràn mí lọ́wọ́ dèdè tọ́lọ̀ ń bá ràn ọ́ ní kò ṣe èyí tó ń ṣe lọ́wọ́ yìí kì í ṣe wọn lọ́ọ̀ni ó wà jù. àwọn tí tó rú ẹbí kúnlẹ̀ níwájú mi mo ní tó ń ṣe lọ́wọ́ mo ní tó ń ṣe lọ́wọ́ ìwọ kọ́ ló ń ṣe Ọlọ́run lórí ẹ èyí tó ń ṣe ìwọ kọ́ láàtẹ́sìkìtì lè wáraka ilé ayé alámọ̀ọ́lá ìmọ̀ sí Ọlọ́run ní ṣé bá péjọba lé lára yín ni ṣé máa wá kọjá lọ́la bí kanu yín bá jáde mọ́kànlá lẹ́nu máa gbàdánù. apá ìjọba lẹ́mọ̀ọ́yìn lára ni mo fi tẹ bíréèkì dèdèrè òpònú kan Yorùbá jọ ni wá o ara tá à ń sọ nìyẹn o Yorùbá lájọ ń sọ ọdẹ wọlé sínú ọkọ̀ aláàjì sẹ́wọ̀n àmúrí mo rò pé lóríire ni mi ìbẹ̀ pẹ́ ni tí ó fẹ́ kó parí ayé ẹ̀ ni. mo ní kí ni mò ń bá ká kí ni wọ́n mú mi sí. òun fẹ́ ṣàlàyé fún nítorí ìjọ mi. ó dẹ̀fà ìdí àmúwa lọ sí ọ́fíìsì wọn tí ń bẹ ní sáìdì báńkì tí jẹ́ Wema Bank tí ń bẹ ní opposite Wema. a sì gbé bẹ́ẹ̀ mo bá wọn lórí burúkú wọn náà tí wọ́n tó tiẹ̀ pọ̀ mbẹ́. wàláì tàlẹ́ àlùbáríkọ̀ ọ̀la bọ́lọ̀ ṣe tó nú ọ̀la rẹ̀ Ọlọ́run wọlé pé móòdì tí a wà èèyàn wa tó ṣọ́ọ̀gì là ń rọ́ọ̀sì lọ síbẹ̀ a dẹ̀ sọ fún wa tó fi fídíò hàn wọ́n owó tẹ́ ẹ gbà yẹn ọjà ọ̀ràn lẹ́ẹ̀fì rà ẹ máa ra ọjà ọ̀ràn yẹn pín fọmọ yín ìyàwó yín ò pín bẹ́ẹ̀ ẹbí yín ò pín bẹ́ẹ̀ ọ̀rẹ́ yín ò pín bẹ́ẹ̀ bí kùdìrá ti láì tààlà mo ní Nàìjíríà ìnira ti bẹ Nàìjíríà àwa ara wa la nira wa lára ṣé Tinubu tún lélẹ́yìí o sáwọn sẹ́nẹ́tọ̀ sáwọn làwọn ọtí máa bẹ ti pé àwọn olórí burúkú tí
tí ẹ dọ́kọ̀ ọdún tí ẹ mú masínì nìbàdàn sáwọn ọ̀dọ̀ eré bùtú làwọn yẹn náà ṣé gómìnà Ṣèyí Mákindé nìyẹn iṣẹ́ ọmọlúwàbí ni wọ́n rán wọn àwọn ní ríra wọn bí ìgbà pé àwọn ti wà ní ipò kan tó tóbi wọ́n ríra wọn bí ìgbà pé àwọn ti wà ní ipò kan tó tóbi ọlọ́dúnpẹ̀kun kéèyàn dẹ̀ rí mọ̀ sí wà yìí èmi àtẹ̀lé àmì látọjọ́ wà nú ọkọ̀ pẹ̀lú jìlìbáàbù kọ́ wá ronú pẹ̀lú mi ni mo dáná níwájú òun náà máa dáná níwájú Ọlọ́run gbogbo yìí wọn pátá wọn máa dáná níwájú Ọlọ́run. alisiki judira taka wandu mateika ẹ bá mi sí àwọn programu yìí kọ́dọ̀dọ̀ àwọn tí màá ti ń bẹ nìbàdàn àwọn tí ń bẹ ní old road àwọn tí wà ní old road before ká tó dé Gbági mò ń bọ̀ láti Kire mo gbọ́ old road mo dẹ̀ rọ́ọ̀sì lọ sí UCH mo gbọ́ old road before kó tó di pa dé Gbági ibi iná tí ń bẹ̀ẹ̀ yẹn fúnra mi ni mo tẹ bírèkì mo dẹ̀ dúró láti ṣàpọ́nlé pé agbèfúnjọba ni wọ́n mi mọ̀ pé alábùkù ni wọ́n mi mọ̀ pé alábùkù ni wọ́n mi mọ̀ wàláì mi mọ̀ tí mo bá mọ̀ pé alábùkù ni wọ́n mi ní ta bírèkì mo dẹ̀ Ọlọ́dúnpẹ̀kun mo tún fi fídíò hàn wípé ẹni tá ń lọ wò tá ń torí ẹ̀ rọ́ọ̀sì lọ́rẹ̀ẹ́ ó dẹ̀ rí fídíò tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún gba owó lọ́wọ́ wa tó ń ti bẹ́ẹ̀ wàláì mo fi fídíò hàn. Mr. Abiodun mo tún fi fídíò hàn pé ẹni tó ṣọ́ọ̀gì tá ń rọ́ọ̀sì lọ́rẹ̀ẹ́ prógámù tí mo wà mo kúrò ní prógámù tí mo wà nítorí kọ̀ǹdíṣàn tí mo rí ẹni ni mo rọ́ọ̀sì bọ̀ láti Kire ni. mo ní mo rọ́ọ̀sì bọ̀ láti Kire ni wàláì wọn ọmọ ẹgbẹ́ ẹ wà wọn wèrè bí gómìnà wa ṣe dáa tó níṣì àti wà ẹ wà wọn wèrè tí ẹ kó tàbí ẹ sì fẹ́ mọ bà wọn ló kọjá ẹ wà wọn wèrè tí ẹ kó ta owó tí wọ́n dẹ̀ ń gbà yìí iṣẹ́ wo ni wọ́n jẹ́ fúnjọba ọlọ́yẹ kí n lọ sanwó sí báńkì ni mo ní kò sí ní orí ibú sẹ́mi báńkì Nàìjíríà lásanwó sí amásòkè òkun àmọ́ kí n má sanwó báńkì àwọn ó dẹ̀ gbé wọn kan wá kí n máa fíìlì ìwé mo dẹ̀ fíìlì ẹ̀ ó dẹ̀ kówó wá ó dẹ̀ gbowó lọ́wọ́ mi ẹnì kò ní gbowó èpè kọ́ máa ra jọ̀ràn. $11,000 ẹgbẹ̀rún mọ́kànlá 11,000 ẹgbẹ̀rún mọ́kànlá ní sà 11,000 mo ní sẹ́lẹ̀ ìtẹ̀sẹ̀ yìí gómìnà Ajímọ̀bí ọ̀rẹ́ yìí wọ́n kọ́ yín sórí títì torí ó dọ̀pù ni wọ́n kọ́ yín sórí títì káńdẹ̀tì mẹ́sẹ̀lẹ̀ ni wọ́n ní kẹ́ máa lọ fara ní mẹ̀kúnnù wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa lọ fara nìyẹn tó bá jẹ́ yí pé kì í tún ṣerú tèmi kó tọ́jà ní tọ́jà yí pé epo tí ń bẹnu ọkọ rẹ̀ gan kò lè gbé débi tí ń lọ ẹjọ́ ẹ̀yin ayé ipò wo lẹ́nìyẹn máa wà. mọ́dà tó fi fídíò hàn wọ́n ìkan bẹ́ẹ̀ tẹ́sán tó báyìí dúdú iwájú ẹ̀ ni wọ́n ní kí n kọ́kọ́ jókòó sí ó ní lọ bá kejì ń mo tún fi fídíò ẹni tó wà lórí bẹ́ẹ̀dì lọ́sibítù mo tún fi hàn tó dẹ̀ rí báyìí wàláì tàláì níbi tó lórí burúkú rẹ̀ dájú dé kò ní túmọ̀ sí ó tún wá ń sọ abẹ́ mi pé torí pé mo ní tó bá wù ní kó wọn ṣe òun kà tó rò wò ní òun láwọn tó yẹ kó wọn ṣe mo ní ṣe ń tọ́lọ̀ ń bá ràn ọ́
bọ́ba tó ní mímọ̀ pàǹrọ́ọ̀sì lọ́bì kan tá a dẹ̀ wà lórí kọba olé ọlọ́run ló taari mi déwájú ẹ̀ do anything you ready to do ìtọ́lọ̀ bá ràn ṣe ọ̀dẹ̀ sí ń tọ́lọ̀ ràn. ó tún bẹ̀rẹ̀ kí mo túbọ̀ mo ní mò ń lọ kiri ara èèyàn ọ̀dẹ̀ ìyá fídíò ń tàn rè. even nígbà tí wọ́n béèrè owó mo fẹ́ mówó nú ọkọ̀ mo ní wọ́n fún mi kọ́kọ́rọ́ ọkọ̀ tí ẹ gbà ọ̀sẹ̀ tún pé ẹnìkan pé kó mú kọ́kọ́rọ́ tẹ̀lé mi sẹ́rù mi ò wá sá irú mi sáfúrú àwọn tí wọ́n ní tírẹ́nì kankan tí wọ́n jẹ́ àtọ́yọ́ máa roko kọ́ máa roko ẹgbẹ́ títì kiri. Ọlánìpẹ̀kun nẹ́bà mi lélẹ́yìí. Sọ yẹ ká máa fara nira wa. Alhaji Secret de Barrister ọlọ́bàdìsàlẹ̀ kò kẹ́ bàbá. Wọ́n ní àwa ara wa là ń fìyà jẹra wa. Alhaji Secret de Barrister taka madamu labirama wọ́n ní àwa ara wa là ń fìyà jẹ ara wa àwa ara wa là ń nira wa lára. Àwa ara wa là ń nira wa lára. Ó dẹ̀ rí mi báyìí. Ọmọ òpònú tó ń bọ́nú ọkọ̀ tí mú mi lọ sẹ́rù mi ní màá bá ru yìí ṣàgídí tí bá gbẹ́sẹ̀ ní tó fi ètò bọ́nú ọkọ̀ tí mò ń wà lọ tí mo tọ́ padà kúrò níbàdàn tí mo tọ́ tí mo fẹ́ ṣe ọ̀nà kiri a máa gbọ́dọ̀ protect ọkọ̀ wa kí wá wà lọ station pé mi mọ onítọ̀ bọ́nú ọkọ̀ fẹ́ gbọ́kọ̀ lọ́wọ́ mi o kí n sọ pé fẹ́ gbọ́kọ̀ lọ́wọ́ mi but báwo ọba lé pàtàkì ọkọ̀ wa wọ́n pàtàkì ọkọ̀ wa. Thank you, sir. Mr. Ọlánìpẹ̀kun Abíọ́dún àbúrò ní sẹ́yìn aṣọ yìí yóò ní ya. Bọ́dẹ̀ tó ń sọ fún wọn níbi tá a ti tẹ bẹ́ẹ̀. Mo ní sẹ́rù wa ni ò ní pọ́n ilé. Mi ìsìnú àbá tí ọmọ travel tí ọmọ asá fọlọ́pàá. Nígbà tí mi ní skeleton. Even láì jẹ́ pé ọlọ́pàá dá mi dúró nígbà míì. Màmá park tí màá fún wọn ládùúà. Torí pa àmọ̀ pé wọ́n ní ìdí àdúrà wa. Kọ́nà máa bá ní dáàbò bò wọ́n. Nígbà tí táwọn tí ń jí ọlọ́pàá tí wọ́n bá ń pín ti aráàlú tí wọ́n ń daṣọ yìí bò wá táwọn custom tí wọ́n ń pín ti aráàlú tí wọ́n ń daṣọ yìí bò wá táwọn road safety tí wọ́n ń pín ti aráàlú tí wọ́n ń daṣọ yìí bò wá táwọn sọ́jà tí wọ́n ń pín ti aráàlú tí wọ́n ń daṣọ yìí bò wá tọ́wọ́ jẹ́ pé àwọn lasman lásán àwọn ọtíma nílùú wa lọ́yọ̀ bí àwọn náà máa kóra wọn síta láti máa ní anybody lára ẹ máa tájẹ́tì pé ẹ gbọ́dọ̀ pààyè báyìí kí ni ò tó sú lára wa mẹ̀kúnnù ṣẹṣẹ tí wọ́n rìn nìyẹn ṣé wọ́n fi kọ̀ǹdíṣẹ̀ ṣiṣẹ́ tí wọ́n rìn ni kò sí òfin kankan tíjọba ò ṣe tí ò ní fi kọ̀ǹdíṣẹ̀ sí àyàfi. Wọ́n dẹ̀ sọ pé I'm Ross. Say whatever Nigeria any angle ní emergency wà. Mo ṣe lọ emergency ni mo tún sọ fọ́mọ tí mú mi lọ ọ́fíìsì wọn. Bó ṣe mú mi yà yóò ti ní mi lára báyìí. Ó ní mi lára. Ó ní tí mo lọ ṣe mi lọ ṣeré. Ibi tí mo wà ibi program mo ti kú o. Tí mo fi rọ́ọ̀sì lọ bí tí mo lọ yìí ó dẹ̀ ń fi ra rẹ̀ rẹ́rìn ẹsẹ̀ jẹ́ àjọ lè seconds kọ́dọ̀ wọ́n gba nọ́mbà yín òun ọ̀wọ́ ayé kàmú ni à kò ní ìdí ọwọ́ mi ọba tó ní mi ò ní gbogbo yín lára. mo rò pé ìtọ́ bọ́ọ̀ ní ọ̀la kí n lọ sọ 25,000 sí báńkì á lọ sàn ṣé bọ́ bá mi náà gbẹ̀kútù òbí tí wọ́n gbọ́ lọ tó lọ sí òbítíbitì owó olóòdì máa lọ gbẹ̀kútù yẹn síwájú ẹ̀. lábẹ́ sánmọ̀ a lọ sí Kogi lẹ́kọ̀ọ́ Lagos kọ̀ǹdíṣàn mú wa ní one way àwọn ẹlẹ́sìn máa ń ṣàpẹ́lẹ́ Ọlọ́run lára wa ni
Condition hold up. Omu wari one way. And last month to say, ẹ jẹ́ ká máa fọ́ lọ, ẹ jẹ́ ká máa fọ́ lọ. Lẹ́kọ̀ọ́ ní Lagos. Àwọn last man ní Lagos. Àwọn last man mú ẹlòmíì gẹ́gẹ́ tani bàbá ẹ yọ̀ǹda rẹ̀ fọlọ́run. Wọ́n dẹ̀ yọ̀ǹda ẹ̀ fọlọ́run pé máa lọ. Wọ́n ṣiṣẹ́ ọmọlúàbí, wọ́n ṣiṣẹ́ olóríire yẹn. Otman nìbàdàn. Ẹnì kan ní gbowó èpè kọ́ máa rajà àdánwò. Yóò rajà àdánù. A ní máa kọ́kọ́ ẹ̀kọ́ nọ́mbà yín ẹ̀kọ́ yá gbà. Wọ́n gbowó kọ̀rọ̀, wọ́n tún gba gbangba. Wọ́n gbà kan wọ́n ní akọ ọ̀nùwé, wọ́n tún gbà míì tí ò sí ẹ̀kọ́. Àwọn apariwo Tinubu o, epo wọn o, èlò ni wọ́n ń gbé epo jáde ní dẹ́bọ̀, èlò ni wọ́n ń tà nínú epo. Ṣé Tinubu náà ló tún ní káwọn eléyìí ọmọ sí yẹmọyẹmọ? I trust Governor Seyi Makinde. Wọ́n ní gbèrú kéèsì báyìí níwájú Governor wa Seyi Makinde nílùú Ìbàdàn. Ìgbésí ẹni yìí dẹ̀ sọ fún yín pé n tó ń bá lọ rèé. Bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ṣe bẹ́ẹ̀ náà ló sì rí. Lẹ́dẹ̀ ṣerú tó tó báyìí. Ọmọlúwàbí ní Seyi Makinde. Ẹ̀jẹ̀ ní rọ̀ lárún kálukú. Ẹ̀yin nu Ọlọ́run. Allahu yakidi. Allahu yakidi. Allahu yakidi. Salamu alaikum. Ẹ jẹ́ bá mi sí à program yìí o. Ẹ bá torí àwọn ọ̀pẹ wọn ni wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe o. Ẹ bá mi sí à program yìí o. Wọ́n á fọ ọmọ dàáta wọ́n tá mi pé ọgbọ́dọ̀ payé báyìí. Ọgbọ́dọ̀ payé báyìí. A dẹ̀ ń pariwo ìjọba. Òun kálukú wa náà níjọba ní department tá a wà. Nídìí sí aláàfáà tẹ́mi wà ìjọba lèmi náà ṣé mo ṣàánú èèyàn ṣé wọn náà ṣàánú èèyàn ata tó ń ta ìjọba lẹjẹ di ata sọ ṣàánú èèyàn bísínẹ́sì rẹ tó ń ṣe ìjọba lẹjẹ di bísínẹ́sì rẹ sọ ṣàánú àwọn ọtí báyìí nìsín sọ lórí ire ni wọn àbò lórí ibú àwọn tí ń sọ mọ́tò tí ń sọ mọ́ sí nìyí tí ń fọmọdún àbíṣe yìí olórí ire ni wọ́n ní àbò lórí ibú ìbéèrè ni o ìbéèrè ni o ìbéèrè ni o mo tún sọ fún pé èyí tí mò ń torí ẹ lọ mo sọ fún ọ yìí àfi gbogbo owó ṣé president Bola Ahmed Tinubu ṣó ní òun náà ló tún rán yẹn ṣé president Bola Ahmed Tinubu ní ó pè kọ́ mọ́ gbowó kówó àbí gómìnà wa Ṣèyí Mákindé sáwọn náà tún wá bá wú àwọn atúmọ̀ pé owó òbú tẹ̀ ń gbà yóò da lẹ́yìn káwa tá a jẹ́ mẹ̀kúnnù ká ké fáyé pé àwọn atúmọ̀ yàrá ni wọ́n fi ní mẹ̀kúnnù olórí burúkú pọ̀ jù olórí ire lọ láàrin wọn. ṣebí Yorùbá lájọ ń sọ ilẹ̀ Yorùbá lájọ wà. ọwọ́ ajé yìí pé tí kankan nù yín bá ti rí opportunity bẹ́ntì báyìí ẹ mọ̀ ní àwọn tí wọ́n ṣe Yorùbá gùn ò ní wá lára. Àwọn ọlọ́pàá gẹ́gẹ́ wọ́n pìtì àti travel rí ọjà tó tóbi and travel ọlọ́pàá dẹ̀ dá wa dúró a sì sọ fún wọn pé táyà ọkọ̀ wa ọ̀tá àti gbé ẹ̀sìrà sí àfà ibi ẹ̀ ń lọ́jì náà wọ́n dẹ̀ yà wá ní ẹ̀sìrà táyà wọ́n dẹ̀ yà wá ní ẹ̀sìrà táyà wọn káà ni wọ́n gbé jáde pé tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bá ní dá padà a sì ń bọ̀ a sì dá padà fún mi ní Nàìjíríà yìí àwọn olóríire bẹ́ẹ̀ pọ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ pé wọ́n kàwé débẹ̀ ni wọ́n sáàb ó ní iye oṣù ó ní iye ọ̀sẹ̀ ó ní iye ọjọ́ tí ń ṣe tírénì tó ti bẹ́ẹ̀ wọ́n láàánú àwọn tìmà ẹlòmíì ò ní rìsọ́ọ̀tì wáẹ́ẹ̀kì ẹlòmíì ò jáde ìwé mẹ́wàá nù wọn tí wọ́n kó kakí sí lọ́rùn fara ni mẹ̀kúnnù ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ ẹ máa retí ìnira Ọlọ́run Ọ̀nà Òdodo TV Abdulwasi Ahmed Al-Ghazali eke kọmadùn fọkàrùlì wùlámẹ gbogbo tí ìjà ìrẹwọlé ṣọ̀kan àpòmù Ìkirè Ìkòyí
èmi ọmọ ẹwú níwìnrín ẹwú fi lé èmi fọ̀nà mi ẹwú tí ò ní fàbùjá lè kí ọmọ ẹnì kọ̀ọ̀kan ojú òní ẹ bá mi sí à program yìí àwọn ọtúmà tẹ ń dípò làásìmà tẹkọ nìbàdàn rádaràdà wọn ti pọ̀ jù ìjẹkújẹ wọn ti pọ̀ jù wọn ń fara ní mẹ̀kúnnù ìwọ olè ni wọn ń hù gbogbo ẹ̀yin alágbára lọ́yọ̀ state ẹgbẹ́gbèsè lórí wọn ìwọ olè ni wọn ń hù wọn ń fi ara ní mẹ̀kúnnù nílùú ìbàdàn ojú òní tiwa